olóòtú ṣẹlẹ̀ yìí o ìyẹn ìfikú yọ ẹnikẹ́ni o ìyẹn ìfikú yọ ẹnikẹ́ni ní òfikú yọ ẹnikẹ́ni bọ̀tún mi tó ṣẹlẹ̀ yẹn mo fẹ́ kó túbọ̀ ṣẹlẹ̀ sí tẹ́ bá bẹ̀rẹ̀ sí gbé àwọn kábíyèsí I'm sorry to use that language wọ́n mọ̀ pé ìrìn tí àwa yìí tàbí ń pariwo bí ewu ń bẹ lóko ló ń gẹ́ fún ara rẹ̀ ewu ní ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá èyí tó dé lámà àmì ilé tó ń bọ̀ ṣé ó dìgbà tó bá pa gbogbo yín tán kẹ́tọ́ mọ̀ pé we did not belong to Nigeria. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ṣùgbọ́n mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti rí pé tí Yorùbá ò bá tètè múra dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè tó bá lọ wọ́ ntọ́ fà kò ní í da mo kí yín o. ẹ rí àkọlé ọ̀rọ̀ tí mo sọ yìí tìde o lórí ọ̀rọ̀ Èkìtì ni omi tìde o pé igbe kò kàn mí ni wọ́n ké àwọn tó ń kígbe kò kàn mí ó ti wá ń kàn wọ́n. Don't people say that Sunday Igboho irọ́ ló ń pa ó fẹ́ lórúkọ ní owó ní wá gbogbo ilé ìtọ́sọ̀ yẹn mẹ́ta ọmọ yẹn lóhùn àìní iṣẹ́ ni lójó kẹ́ máa jáde síta kẹ́ máa pariwo ó ti wá ojú gbogbo láti wá ń ja nísinsìnyí. àtàwọn tó sọ wípé yes Yorùbá ló kàn Yorùbá ni ó ti wá ń kàn wá ń ṣe àbí òkàn wá. Buhari kúrò ńbẹ̀ omi ara wa ní fún eléyìí débẹ̀ ẹ̀jẹ̀ ara wa náà wọ́n fún nísìnyí. Elder the government of the Yorùbá man gbogbo èyí tẹ́ sọ pé one nation ìjọ òun àná ní wèrè kan jáde síta tó ní Nàìjíríà ju Yorùbá lọ ẹ̀yin àríjẹ nínú ìdàrú ẹ̀yin tá a wí fún pé dùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè yìí tó bá lọ já kò dáa igbe kò kàn mí lẹ́yìn pé you think that you have a security bí tẹ́ bá ti wọnú palace yìí tẹ́ wọnú ṣíńdà yìí tẹ́ wọnú ọ́fíìsì yìí tẹ́ wọnú máṣẹ́ yìí ẹ ti ṣe ẹ lórí ọ̀fẹ́ láti kọ́ ọlọ́pàá lẹ́yìn ẹ lórí ọ̀fẹ́ láti rìn bó ṣe wù yín. Mo máa sọ̀rọ̀ kan tí àwọn tọ́lẹ̀ ń ṣẹ́gi ọ̀la fún tó bá ti ń yan àwọn tálákà jẹ́ ni bàbá mi máa sọ̀rọ̀ yẹ. A ní bí òdòdó bá ṣọmọ olówó wọn ní kó lójú kó fomi torí ẹja sẹ́nu tó bá jẹ́ ọmọ tálákà ní wọn lálákọ̀ orí gbèsè rẹ̀ dé àti pariwo tipẹ́tipẹ́. Mo lórí ọ̀fẹ́ láti lọ sọ́dọ̀ ọba kan ọba tó dúró tó ni bàbá yẹn sọ̀rọ̀ ó ní bàbá Èkìtì ní ìmú ọba wá látọ̀run mo délé ayé ni mo jọba mo délé ayé náà fi mí jọba ó ní ẹni tìtì mo bá lè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá máa ṣe torí kò sí bó ṣe máa burúburú tá máa pè mí lọ́mọ Ìgbò lọ́la tá máa pè mí lọ́mọ Hausa lọ́la ó ní bàbá Èkìtì go and check our culture wa yàtọ̀ sí Nàìjíríà pátápátá mo ní bàbá kílẹ̀ mìíràn ó ní ohun tí mo mìíràn ni wípé Yorùbá ò yẹ kó wà nínú Nàìjíríà dáradára wá níbẹ̀ ni bàbá yẹn wá sọ̀rọ̀ kan ó ní majority àwọn ọba yẹn mọ́nà the right to do ó ní ẹ̀rù àtọ́jú kòkòrò àti olè èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ọba torí bàmí Ìgbòho Òòṣà àti bàmí Akíntóyè wọn ní a máa sọ̀rọ̀ sáwọn àgbààgbà ká máa bu wọn mọ́ but I'm quoting one of the king in Yorùbá land. ó ní ibi gbogbo wọn ìbẹ̀rù they know the right thing ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé Yorùbá ò yẹ kó wà nínú Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé there is nothing like a one nation ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé kò sí ti jẹ́ òdodo pé búre láre ìkẹ́ ògbẹ́dẹ̀ dùkọ̀ bí ọlọ́lọ́mí àbí bí orí kìyàwó tí mo ti lọ sábà mi lórí ó ní wọn mọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìbẹ̀rù ojú kòkòrò àti olè torí wọn mọ̀ pé tó máa sọ papọ̀ mọ́ sàmà lókù gọ́ọ̀mẹ̀ntì wọn tó ṣe mọ́ gọ́ọ̀nà ni sẹ́nitọ̀ ni rẹ́ẹ̀pù ni tó bá lórí ọ̀fẹ́ tó ní àbáṣádọ̀ nínú wọn àwọn náà máa jẹ mùlá wọn àti gbàgbé aráàlú ó wá bàbá yẹn wá sọ nǹkan kan ó ní ìpàdé lọ́balọ́ba wọn Èkìtì kọ́ o aláwọn ọba tó dúró ti wà dáadáa lẹ́kìtì níbẹ̀ yóò ara wọn lórúkọ rẹwà tí kúrò nípa bàbá yẹn ó ní ìpàdé lọ́balọ́ba wọn òun jáde síta pé àwọn aráàlú pariwo pé dìgbẹ̀dìgbẹ̀ tó mì lókè yóò gbọdọ̀ jábọ́ Sunday Igboho pariwo pé dìgbẹ̀dìgbẹ̀ tó mì lókè yóò gbọdọ̀ jábọ́ àwọn ọkọ àwọn kéékèèké ìlú pariwo pé dìgbẹ̀dìgbẹ̀ tó mì lókè yóò gbọdọ̀ jábọ́ wọ́n pariwo wọ́n tó rárá pé ń táwọn rí kò gbọdọ̀ ṣẹlẹ̀ ìwọṣọ wa ìṣirò àṣà wa kò papọ̀ pé Èkìtì ikú ẹ ṣe bíi pé ẹ̀gbọ́ olùwọ́sọ pé a rò pé a ní ààbò ó ní nígbà tí àwọn ará bíbẹ̀ bá dojú ìjà kọ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá rí àwọn ọ̀dọ́ kankan kó jáde síta sí yín alágbára o torí àwọn ọmọ yẹn ń pariwo ń sìn ó ní àwọn lọ́balọ́ba àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ó ní àwọn kọ̀ wọn ò gbọ́n tí àwọn aráàlú ń wí àwọn olóṣèlú làwọn ń tẹ̀lé lẹ́yìn
ṣùgbọ́n nígbà tí rògbòdìyàn wọn bá máa bẹ̀rẹ̀ ẹ̀ mọ̀ pé àwọn olóṣèlú táwọn ń tẹ̀lé lẹ́yìn kò lè gbà wọ́n àwọn aráàlú tó lè gbà wọ́n làwọn kojú lọ́kàyè sí wọn ó nínú ìkan nínú wọn sọ wípé kó máa sọ bẹ́ẹ̀ àwọn onímọ̀ ogun níjọba olówó ní yẹsà kábíyèsí ó ti ṣẹlẹ̀ ọba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà pa lẹ́kìtì lánàá nípa pípa ọba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Ìkọ̀lé local government ìkẹta mọ́ríbọ́ adẹ̀ ti pariwo tipẹ́tipẹ́tipẹ́ ṣùgbọ́n gbé kò kàn mí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kẹ́ tó bá wá ṣẹlẹ̀ tó ẹ̀wá kẹ́yìn sí tàbí ẹran ọ̀sùn ẹ̀wá náà pariwo which country is this irú orílẹ̀-èdè wo lélẹ́yìí irú ìjọba wo lélẹ́yìí àwọn ní security nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ògbé ọlọ́ọ̀yàn kọ́ ọlọ́pàá wa kúkú oró àbí níta ń pariwo fún wípé orílẹ̀-èdè iṣẹ́ orílẹ̀-èdè ṣùgbọ́n torí pé ẹ̀ ń jẹ mùlá tẹ̀ ń jẹ àdúdù tẹ̀ ń jẹ ìkorò tẹ̀ ń jẹ tẹ̀ ń pè ládùdù ó ti di yín lójú ó di yín létí kò jẹ́ kẹ́ ẹ gbọ́ ọba méjì náà máa ń balẹ̀ lánàá o lẹ́kìtì o onílòjò àtẹlẹsùn wọn ti dẹni tó ń gbọdọ̀ sí mọ́ṣúárì wọn ní ìkẹta bíi wọn disappear ni lẹ́yìn ìgbà tó kúrò bẹ́ẹ̀ wọ́n tún wọ ìmùdó lọ wọ́n lọ kidnap àwọn student tọ́nà wà wọ́n wọ́gbó ara ariwo tá à ń pa láti jẹ́ ire tẹ́ni kò kàn yín ara ariwo tá à ń pa láti jẹ́ ire tẹ́ni no one nation ara ariwo tá à ń pa láti jẹ́ ire tẹ́ni no one Nigeria ara ariwo tá à ń pa láti jẹ́ ire tẹ́ni èmi ló kàn tẹ́ sọ Sunday Igboho di ọ̀tá àlù tẹ́ sọ Sunday Igboho di tọ́ọ̀g torí ó ti rí irun tó bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìjọsọ pé olè ní bàbá Akíntóyè torí pé wọ́n ti rí bíṣẹ̀ tó bọ̀ pé tí Yorùbá bá sì wà ní ọ̀dà Nàìjíríà wọ́n ń tọ́ọ̀bù òun ló ti ṣẹlẹ̀ yìí o ìyẹn òfin kú yọ ẹnikẹ́ni o ìyẹn òfin kú yọ ẹnikẹ́ni ní òfin kú yọ ẹnikẹ́ni bọ̀tù mi ń tó ṣẹlẹ̀ yẹn mo fẹ́ kó túbọ̀ ṣẹlẹ̀ sí tẹ́ bá bẹ̀rẹ̀ sí gbé àwọn kábíyèsí I'm sorry to use that language wọ́n mọ̀ pé ìrìn tí àwa rí tàbí pariwo pé ewu ń bẹ lóko ló gẹ́ fún ara rẹ̀ ewu ní bí wọ́n torí pé mẹ̀kúnnù náà ń gbé bí wọ́n torí àwọn ará tọ́gbọ́n tó kófìrí pé àwọn ará Amẹ́ríkà dé ará lọ́dọ̀ dé ará Canada dé àwọn ọmọ wa tó lọ sọ́ọ̀gù nínú òtútù nígbà tó wọ̀ tọ́gbọ́n rí pé wọ́n dé pé àwọn náà gbé ló jẹ́ kó tu àwọn kábíyèsí wa lára mọ́bí rí wípé àwọn ọmọ tó pariwo yìí ní àìníṣẹ́ ní ebi ló ń pa wọ́n adébọ̀ kábíyèsí kan ní 2022 nígbà tó ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ tá láwa Yorùbá lè sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ bàbá ẹja gbórílẹ̀-èdè lódìdé ló wọlé ló lọ gbọ́n bílòkù wá pé owó lélẹ̀ òbíyá 300 bíyá 400 ló wà mẹ́kọ́ ká lọ máa pín ọ̀nà tágọ̀ for those people leaders tìdẹ̀kú bàbá ọ̀rọ̀ tó wọ́kọ̀ là ń bá yín sọ èyí tẹ́ gbéjáde àmà àná àmì ẹja ṣiṣẹ́ ọjọ́ ọ̀làlẹ̀ káwọn náà lè ní sinmi èrè tọ́lọ́run fi sórí ilẹ̀ wa káwọn náà lè jèrè ẹ̀ ó tàbí òtàn. mo ti sọ́rí dáadáa kí ló ń ba àwọn ọba ilẹ̀ Yorùbá lẹ́rù ṣé Fúlàní èkó tí ìtọ́sọ pé ẹjọ́ nínú ẹjọ́ sign agreement ẹ̀ lójijì tó sọ́ra wọn di champion mọ́ yín lọ́wọ́ lójijì tó ń dominate ilẹ̀ yín à ń pariwo pé gbogbo igbó ìsáàbù tó wà ní Yorùbá làwọn arábíbẹ̀ ti bọ̀ ẹ rí bọ́ kí ló ń ba àwọn ọba ilẹ̀ Yorùbá lẹ́rù mo ti sẹ́rí in Ekiti state here we have more than 140 towns kí n má sọ àwọn baálẹ̀ àwọn àgọ́dì ìlú kí gbogbo àwọn ọba arínú ní Ekiti nígbà tó jẹ́ pé ọba bẹ́sẹ̀ ló wà mẹ́ Ìkọ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sábò níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ arínú ní tó jẹ́ pé ọba mẹ́ta ló wà mẹ́ kì í ṣe pé ní tọ́ba máa jáde lẹ́kìtì nígbà kan náà rí bí more than 1000 ọbas tí ọba tẹ̀ tó bẹ́ẹ̀ àárí bí 200 ọdún bẹ́ẹ̀ lọ kí gbogbo wọn kóra wọn jọ tó parapọ̀ mọ́ ti Oǹdó kí tó Oǹdó parapọ̀ mọ́ ti Ọ̀ṣun kí tó Ọ̀ṣun parapọ̀ mọ́ ti Ògùn kí tó Ògùn parapọ̀ mọ́ ti Ọ̀yọ́ kí tó Ọ̀yọ́ parapọ̀ mọ́ ti Èkó mọ́ Kwara mọ́ Kogi kí gbogbo wọn jáde síta ẹ ti ẹ̀ búlọ̀kù ọ̀nà ètò ìpa àwọn èèyàn wa tá ìpa àwọn ọmọ wa yóò tó jẹ́ káwọn rí gómìnà kan àbí pírẹsidẹ̀ntì kan àbí sójà kan tó ló ń lo gbúgbà yẹ kó n fẹ́ lọ fáyà yín ibi tẹ́ wà ṣùgbọ́n nítorí pé ẹ ti jẹ́ dòdò ẹni òbúrú o mo ṣe bí nàìjíríà dé o ẹ ti jẹ́ dòdò lára ọba lára kábíyèsí ló sọ wípé ìjẹkújẹ ti gba òtítọ́ ó ti gba ìgboyà yín gbàtẹ́ ti jẹjẹkújẹ tẹ́ ti kí ọrùn bọ́ tí ò yẹ kó kẹ́ kí ọrùn bọ̀ ó wá ti bá mú ìbẹ̀rù sínú ayé yín bó ṣe pa àwọn ọmọ yín tó pa àwọn aráàlú kò tẹ́ ìkankan lọ́rùn yín mọ́ wọ́n ti wá pọ̀ láráàlú sí wọ́n ti wá jí kàn yín. Two Oba was murder yesterday the olúmọ̀jọ àti olú ẹlẹ́sùn àbí bí ẹ̀sùn rẹ ni ìní Èkìtì yẹ wọ́n kúrò mọ́ wọn lọ sí Èmùrè wọ́n kó àwọn ọmọ skul ó di wọ̀ nùgbó nítorí tí àwọn bàbá yẹ nítorí tí àwọn ọmọ olówó lámọ́ sọ pé ẹja gba orílẹ̀-èdè wa this is not a country this is a kangaroo country ẹ̀wọ̀n ọmọ náà dá wọn lóhùn àníṣe ló ń dà wọn láàmú ẹ má dá wọn lóhùn àwọn ọmọ tọ́ọ̀gì mo tẹ̀ ẹ̀dẹ́kẹ̀ ìkan níṣẹ́ bí ẹ̀ oníṣẹ́ bí bàbá Èkìtì àbí àwọn ọmọ iṣẹ́ tọ́ọ̀gì Sunday Igboho tẹ̀ pè ní tọ́ọ̀gì lánàá gbogbo tó ń sọ ló ń ṣe yìí o ó ní sódì ìgbà táwọn bẹ̀rẹ̀ sí wá ń gbẹ̀yìn kábíyèsí wa ni
ṣó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí gbé àwọn kábíyèsí wa àwọn thank God ní òfin kú yọ ẹnikẹ́ni gbogbo wa lọ́dọ́ gbọ́dọ̀ kú àwáyé má rọrùn kan òsì àwáyé má kú kan òsì gbogbo wa la máa lọ n tí èrè tí mo fi dúpẹ́ ni wípé àwọn ọba tó ń gbé yìí under the government of Bola Ahmed Tinubu a Yorùbá man náà ti gbé wọn tẹ́ ẹ̀ bá dẹ̀ múra mọ́ òsì máa ṣẹlẹ̀ tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àtẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá tí ẹ̀ bá ṣe tó tọ́ mọ́ òsì máa ṣẹlẹ̀ kí ni tó tọ́ tó yẹ ká ṣe majority of you should come out and declare that no more Nigeria again we are not have interest in Nigeria anymore. wọ́n ní gómìnà Èkìtì ní àwọn máa da àwọn security iṣó Fúlàní wá jalè ẹ wá ní kí Fúlàní ẹgbẹ́ wa lọ mú àwọn olóòlù ọlọ́pàá ẹ má máa tẹ̀ra yín jẹ àwọn olóòlù ọlọ́pàá tí àwọn tó wá kidnap yẹ well trained tẹ́ bá gbọ́ sí délẹ̀ kókó dáadáa ẹ rí àwọn Fúlàní tán ní repentant Fúlàní sójà yẹ ẹ rí wọn nù ẹ well trained kí Yorùbá máa tẹ̀ra wọn ẹ jẹ́ máa tẹ̀ra wa bẹ́ẹ̀ ṣe eré ẹ máa bá ń bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dídàkejì ẹ máa bá ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ wà mẹ̀kúnnù ọmọ mẹ̀kúnnù náà gbé mo Dr. Aborode wọ́n pa no single obas ló sọ̀rọ̀ wọ́n mọ̀ kọ́ lóyún no single obas ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n wọlé abitọ́ wọlé Amẹ́ríkà piam no single obas Ìgbòho tó tún jáde síta pé enough is enough this is barbaric this is shit ẹ sọ wípé tọ́ọ̀gì ni ó ti wá kàn ó kàn yí ó kàn àgbààgbà lóòótọ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ó ti kàn yín báyìí Yorùbá ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin àwọn àgbààgbà mi wọ́n ní tá a bá pẹ́ lórí ní èsìkéèsì a máa bá yàn bẹ̀ the support that we supposed to have lọ́dọ̀ ẹ̀yin kábíyèsí kò sí ọmọ Yorùbá kan tó ní kẹ́yìn kábíyèsí wá gbórí adé káwọn máa fi wó gbòòrò no tọ́jú ẹ̀dọ́dọ̀ yìí tọ́jú pé you are in support of this thing enough is enough ọmọ Yorùbá ò lè ní bó ṣe wù mo sọ nígbà táwa ń gbẹ́jú bọ̀ àwọn ìyá wa tó bá fẹ́ lọ sóko wọn á gbéra láago 3 òru lọ́dọ̀ wa ń bíbà yìí mo ti rí ní mọ́tò tó gbéra láago 1 òru lọ́dọ̀ wa ń bíbà torí pé lọ sóko pé ń fẹ́ lọ kó lè padà wá. òru nìyẹn o tí ò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ kì í ṣayé fóònù nígbà yẹn o nísìnyí ènìyàn sì rìn lọ́sọ̀ gangan kò tí ì débi tó ń lọ sí ìgbà tó ń pariwo tí Ìgbòho jáde síta the support tó bá tó pé bí àwọn Fúlàní ṣe máa ń support àwọn ọ̀daràn títí wọn bẹ́ẹ̀ tí ẹ pé ṣiṣẹ́ dé Ìgbòho ní ọ̀daràn tí ẹ tó di talk tí ẹ pé ṣiṣẹ́ dé Ìgbòho ẹni tó dúdú gẹ́gẹ́ bí mẹ̀kúnnù pé àjọjẹ òdù bẹ́ẹ̀ nìkan ò ní n tó ń bẹ nílẹ̀ Yorùbá kò yẹ kí ọmọ Yorùbá máa ṣàtìpó káàkiri tí ẹ sọ di talk tó bá tó pé support tí à ń fẹ́ gbà yẹ lẹ́ẹ̀ fún wa ẹ̀yin kábíyèsí mo sọ nínú ọ̀rọ̀ mi kan and the kábíyèsí that I talked to ní last week mentioned the same thing oníṣẹ́dá ni we have first class obas the number 1 obas in Yorùbá land ó sọ́mọ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá ó ní àtẹnitẹ́ máa gbé wá ní o àtẹlẹ́tẹ́ máa wẹ́ ní o kí gbogbo wọn pàdé ní Liberty Stadium pẹ́jẹ́ tó ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì máa kó gbogbo wa bá wọn bẹ̀ kó pàdé ní Liberty Stadium enough is enough alùbàtà kẹyìn dání kí ni wọ́n ti pín ó ní kálukú kojú orúkọ bàbá ẹ̀ ẹ fi Yorùbá lẹ̀ láàrin ọjọ́ méjì tí wọ́n bá kọ̀ tí wọ́n bá ṣe káyà búrọ́sìpẹ̀sì ọmọ Ìbàdàn kéjòkó mẹ́ẹ̀ kágbé kálọ̀ rẹ̀ kìí ṣíà fáwọn ọba kéjòkó kánà àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n protest pé fún pípa tá ń pa àwọn ọmọ wọn fún pípa tí wọ́n jẹ́ kí àwọn àgbẹ̀ wọ́n lọ sóko mọ́. Let me tell you one thing ìyá mi àṣà àti ìṣe Yorùbá gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi ni mo kí pátá lọ́wọ́lọ́wọ́ àwa sọ fún yín pé ètè làwọn ará bíbá ń lò fún wa ṣùgbọ́n nítorí pé you do not have the support of the leader the Yorùbá leaders the Obas the political leaders torí pé wọ́n lọ bẹ̀ kí n ṣe pé wọ́n lọ sáàfù àwọn aráàlú mo ti sí pé tí mo ti sọ àpò wọn lọ sáàfù they want to become a billionaire and it is true immediately you have somebody to win any kangaroo election in Nigeria to because any election tó ti ṣe láti 2014 is a kangaroo Nigeria ti expire everybody know that what like agreement that tó jẹ́ Yorùbá Igbo àti Fúlàní àtàwọn tó jẹ́ ìwà papọ̀ mọ́ it has expired in 2014 immediately the body of ọ̀tọ̀ wọ̀bẹ̀ láàrin 6 months they became a billionaire Káyọ̀dé Fáyẹmí the former governor of Ekiti is one of the example it was nothing before Ekiti was one of the poorest states in Nigeria today but Káyọ̀dé Fáyẹmí governor the Ekiti state for a good 8 years he became a billionaire níbo ló ti lówó
ẹ̀rọ ni wọ́n lọ sáfà aráàlú wèrè kan náà wá ń jọ̀wọ́ náà kóra ní fáyọ̀ṣe ó lóun ọ̀rẹ́ mẹ̀kúnnù àbí ọ̀tá mẹ̀kúnnù ìgbẹ́ ẹ̀dìyẹ la rí ààrẹ dìyẹ. where are we deceiving ourselves? mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí àwa gbé ayé wọn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣùgbọ́n ayé ti tiwa ò jẹ́ kankan lójú wọn that is why we are still following them. wọn lọ́bẹ̀ láti lọ sáàfù wa òun ló fi rí àwa tá a jáde síta bí ẹni tí ebi ń pa làwọn ọba yẹ bí wọ́n fi rí ara wọn gẹ́gẹ́ bí Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí ọba jẹ́ ojú kòkòrò àwọn alájà statement ọba yẹn sọ wípé ìbẹ̀rù olè àtọ́jú kòkòrò majority of them tẹ́lẹ̀ dábàá lónìí ẹni tó bẹ̀sì sí Amẹ́ríkà ní wọn tẹ́lẹ̀ wà ẹni tó bẹ̀sì sí Canada ní wọn tẹ́lẹ̀ wà títí pé nígbà tó ń bọ̀ okòwò wọ̀ lónìí ṣùgbọ́n àwọn náà fẹ́ oúnjẹ ibi tẹ́ ń jẹ ní Nàìjíríà tá a ta àwọn ènìyàn wọn nù ẹ wo báwọn Fúlàní ṣe support àwọn wèrè wọn ṣé àrí tẹ́tì tẹ̀ fún Tinubu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọn ẹ̀ tí ì rí kankan àwọn unite àwọn ọmọ bó ṣe ń gbọ́ ọmọ títí wọn pamọ́ pẹ́pẹ́yẹ ẹ̀ẹ́dìyẹ ni wọ́n mọ̀ bó ṣe ń kọ́ ọmọ títí wọn sábẹ́ tí àṣà òfin ń gbé àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá ló máa ti ọmọ títí wọn síta pé tí àṣà bá lè gbé kó gbé àṣà wa kọ̀kọ̀ wá gbọ́mọ ń sìn mọ́ ẹ̀yin bàbá lókùtà àṣà wa ń wọlé wá pa ọba méjì at a time in Ekiti state Ìkọ̀lé local government adẹ̀tí kékékéké ayányányányá Yorùbá wípé awífún ni kó tó dání àgbà jákàdí ni àwọn màmá wa màmá kan máa dìdí pé máa ní mo ti pọ̀ bá ìlú mi ní ìmọ̀ kan tó kó wọ́n sí wọn lórí màá ní owó wèrè tán gbà lọ́wọ́ gọ́ọ̀mà ni tó bá lọ bá gọ́ọ̀mà ṣe ní tìbíyà 200,000 naira ló máa ẹ́ bẹ́ẹ̀ lókù fún wọn láyé wọn bá dàrú 200,000 yà wá di etí gbogbo odidi ọba ìlú ṣé dìgbà tó bá parí lẹ́yọ kọ̀ọ̀kan tán. kábíyèsí ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá èyí tó dé láàmà àmì ilé tó ń bọ̀ ṣé dìgbà tó bá pa gbogbo yín tán kẹ́tọ́ mọ̀ pé we did not belong to Nigeria. ṣó dìgbà tó bá pa gbogbo yín tán kẹ́tọ́ mọ̀ wípé inú ewu ni Yorùbá wà. ṣó dìgbà tó bá pa gbogbo yín tán kẹ́tọ́ mọ̀ wípé you are wrong hand. ẹ̀jẹ̀ tó bára wá sọ dédé ọ̀rọ̀. látàrí tí mo ti gbọ́dọ̀ yẹ fóònù tí ìrìn lọ́wọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi Lady K, God bless you, God bless you. owó fóònù yẹn ò tí ì pé ó dẹ̀ máa pé lágbára Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi lélẹ̀ tí mo lò náà pé bàbá kí ló dé tẹ̀ ṣe fóònù bá bàbá ẹgbẹ́ ilé ìnákẹ́ lọ lò títí ẹ bá fi ní fóònù ìbá ti bọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. a lọ sọ́dọ̀ ọba kan lẹ́kìtì wa nígbà yìí lọ́ba ẹgbẹ́ ẹ̀ pè mí pé kílẹ̀ wá lọ sọ́dọ̀ wọn ẹyẹ tẹ̀ra ayé jẹ ni wọ́n ní kábíyèsí èlé làwọn gómìnà yẹn fún yín tẹ́ fi dọ̀tá aráàlú ló fi yín joyè kì í ṣe gómìnà tó bá dẹ̀jẹ̀ gómìnà ló ṣẹlẹ̀ tì ní tó bá lọ ọdún mẹ́rin ẹ̀tàn ẹni náà ti máa bọ́ bẹ́ẹ̀ ẹni àtàwárẹ̀ ló máa kú ó ní tí ò yé mi ló pẹ̀ ju eléyìí tó yé mi lọ bàbá wọn ti pa ọba méjì lẹ́kìtì ní Ìkọ̀lé local government ọba méjì at a time ìrìn Ìkọ̀lé local government kì í ṣe kú Ọlọ́run ìgbé ikú ìbọn ní kí n pè é ṣé ẹ gbọ́ mi sà Òkè Àkọ̀ àti Ìpáwọ̀ Èkìtì lókèétì ìrìn àjọ ní local government ṣé ẹ gbọ́ mi sà ọba méjì náà mú balẹ̀ pm the number one ọba tó mú balẹ̀ onímọ̀jọ ọ̀fìn ìmọ̀jọ Èkìtì òun kábíyèsí tẹ̀ tó gbóyè phd tó gbà kò wúlò faraàlú torí akékékéké mo remember last year a lọ sí Ìpáwọ̀ Èkìtì nígbà tí àwọn Fúlàní yẹn ṣe ń bò wọ́n bẹ̀ táwọn àwọn bọ́ọ̀sì wa tó lọ lé wọ́n bẹ̀ àwọn bọ́ọ̀sì wa tó ká nínú oko ìkan nínú wọn ìbọn bá ọmọ yẹn lẹ́sẹ̀ wọ́n gé ẹsẹ̀ ọmọ yẹn dè níní aláàbẹ̀rí kábíyèsí wọn àjáde síta wọ́n bẹ̀rù pé kí gómìnà ọmọ yọ wọn ṣé kú òtí yọwọ́ ilé ọ̀rẹ́ ẹni tó sá fún ikú ìgbà wo ni kú òní kú ìgbà wo ni òní kú mi ò lè wá kú ẹgbọ́ ẹ̀yin àgbàgbà lè Yorùbá ìgbà wo ni ikú òní mú mọ́lọ́mọ́ ni tẹ́ni mọ́lọ́mọ́ ìgbà wo ni mọ́lọ́mọ́ òní lọ ajáde bàbá ẹ̀ jáde adúlé palace wọn náà lè rí ẹni tó ti dé bí second command sí kábíyèsí alábẹ́rẹ́ náà yára sọ́sàpamọ́ fún wa this is power onímọ̀jò ọ̀fìmọ̀jò ó gba phd wọ́n ti lọ ikú tí mu lọ lọ́wọ́ kidnappers ẹlẹ́sùn ọ̀fẹ́sùn Èkìtì ọba David Babátúndé Ògúnṣakí ó ti lọ lọ́wọ́ kidnappers tó ìkẹta alára òfin ṣé èèmọ̀ orúkọ ọba kẹta yẹ ṣé wọ́n kọ́ bẹ̀ ṣá wọn kọ́ àwọn méjì tí kú ní hànú alára òfin ara Èkìtì escape ó nìkan bí wọ́n lè ti àǹtíá
bí bá fẹ́ mọ lójú àríwọ̀n ni wọ́n fẹ́ gbé ń pa pm tó bá jẹ́ mọ́lẹ̀ lórí tàbí àmọ́ wọn lọ́wọ́ bí wọ́n yẹ lẹ́gbẹ̀ẹ́ fi sí odidi ọba tó oh my god mo rò mí lódìkè oh my god ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí ó pè mí ní bàbá ó ní ṣe àwọn yóò ṣáàgbé adé wa lọ ó mà ṣe fún Yorùbá o ó ṣe fẹ́yìn àgbàgbà lẹ Yorùbá ọba sáfọ́ 40 lójú ikú adẹ̀ ti wíwíwí kiri ẹ̀ má bàa ṣẹlẹ̀ ìtí Sunday Igboho fi ń pariwo nìyẹn ṣé ẹ rò pé tí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bá dìde what Nigeria government did to olóyè Sunday Igboho ṣe é rò pé bí Buhari bá gbẹ́nà kárí ṣe é rò pé lè ṣe ni ṣùgbọ́n nígbà tó ti kó ìbẹ̀rù sí ọkàn yín ẹ̀yin náà ti jẹjẹkújà àtọjú kòkòrò ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ti jẹjẹkújà àtọjú kòkòrò bí Buhari bá ké ha ẹ ti gbọ̀n ẹ ti ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn ti máa tẹ̀ sára àti ẹ̀gbẹ́ odidi fọ́sikẹ́sì ọba tó ní ọ̀rọ̀ owó wọn àfẹ́ kó ń wá sí Àbújá náà ọ̀rọ̀ yóò tà mẹ́ mọ́ sọ̀rọ̀ yóò túta ní ọba di gọ́ọ̀mẹ̀ntì Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ yóò tà tọ́ba ń sáfọ́ 40 lójú ikú ilẹ̀ Yorùbá ni o ló ti ṣẹlẹ̀ o nígbà táwọn Boko Haram ti ń pààyàn táwọn ẹ̀sìn ti ń pààyàn ìjọwọ́ lẹ gbọ́ pé wọ́n lọ ká àwọn ọba kan nínú òtítọ́ lọ ká wọn mọ́lé ilẹ̀ Yorùbá náà ni nígbà tó jẹ́ pé ẹ̀yin ọba wa ti gbà bọ̀dẹ̀ ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ti gbà bọ̀dẹ̀ lọ́wọ́ ojú kòkòrò lọ́wọ́ ìjẹkújẹ mo ti sọ fún yín pé this thing belong to you but ẹ gbà ẹ̀yin lẹ ní ní tí ẹni náà máa ya bí bàtẹ́ nìyẹn bá ya ẹran ní ọmọ lọ́wọ́ gbà wọ́n máa jalè yín lọ́wọ́ bí mẹ́wàá odidi ẹ̀ olómi o òun ló yẹ kó máa fi tọrẹ fún yín o òun náà máa fi tọrẹ fún ti ṣe ṣe mo ń sọ fún yín pé ètè ní ń lò ètè tẹ́tẹ̀ ń lò rè ọ̀pọ̀lọpọ̀ nínú yóò fi yè sí ìdí not today tó bá yà lọ ní àwọn èmi gbẹ́jọ́ wá sọ̀dọ̀ yín níbà yìí àwọn àwọn àgbàgbà tó sọ pé ẹ̀yin tẹ́tẹ̀ pé Yorùbá ó dádúró ẹ̀yin tẹ́tẹ̀ pé kágbórílẹ̀ èdè wa ṣé Yorùbá nínú tó máa jẹ ní bí pé ebi ti pa Yorùbá kú rí inú jàjàjà rí kí Yorùbá lọ tọrọ oúnjẹ nílẹ̀ Haúsá rí mo sọ fún yín pé nẹ́tí tẹ́mi dé Èkó nínú ọmọ nǹkan tó ń pè ní tòmátò mọ́ Fúlàní tòmátò mọ́là lọ́dọ̀ wọn níbẹ̀ yìí à ń jata ayé àjẹrọ̀nù ayé àgbẹ̀ bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ sí gbogbo Èkìtì níbẹ̀ yìí Oǹdó ni Ọ̀ṣun ni dé Ìgbómìnà dé Ọ̀yọ́ làwọn Fúlàní yẹn ti kó sí tó lọ́ọ́ ra ẹ̀gẹ́ wa àtẹ̀gẹ́ tó ta àtẹ̀gẹ́ tí ò ta wọn lọ ń rà á tí gààrí tó ń kó lọ sọ́dọ̀ wọn lọ́hùn tó bá yà ní àwọn they are the basket food of Nigeria they are the basket food of Yorùbá tó bá ń ra oúnjẹ lọ́dọ̀ wa níbẹ̀ yìí ẹ̀ mẹ́yẹ tó ta gààrí sí they are the cause á dẹ̀ pé àwọn àgbẹ̀ ẹ má ta oúnjẹ fún wọn mọ́ ẹ má ta gààrí fún wọn mọ́ ẹ má ta pákí fún wọn mọ́ wọn kẹtí ikú torí pé mi ò dẹ̀ tí wọ́n bí ènìyàn àwọn àgbẹ̀ yẹ torí Yorùbá náà ló pọ́ lọ́wọ́ pé bájá bá lẹ́nu lẹ́yìn àpọ̀bọ bájá Yorùbá bá lẹ́nu lẹ́yìn àpọ̀bọ those people tó yẹ pé jó gẹ́gẹ́ bí adá àbí ènìyàn lẹ́yìn wa bí ẹni bí tòbí yẹ gẹ́gẹ́ bí ènìyàn ṣé tí àwọn ọba ilẹ̀ Yorùbá bá sọ pé untouched ní olóyè Sunday Igboho ó ní ẹ má pa àwọn èèyàn wa mọ́ kí gbogbo àwọn ọba ẹ jáde síta kò ní ìdìpẹ́ lọ sí Àbújá tí wọ́n bá bí èèyàn yò wàá fi àròkọ làwọn bàbá wa máa ń pa láyé àtijọ́ àwọn ọba a máa ṣẹlẹ́tì ọba mẹ́rin lẹ́kìtì a máa ṣẹlẹ́tì ọba mẹ́rin lóńdó lé ní Ọ̀ṣun ní Ògùn lẹ́kọ̀ọ́ ní Ọ̀yọ́ ní Kwara ní Kogi kọ́lọ̀ fífìtì president pé kọ́lọ̀ complain ìdí ìrírí kankan tí a bá ti wọnú fúlà yẹn mà owó náà máa gbàjáde ìlú ọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu ẹyẹ wọn ọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu ẹyẹ wọn tó bá dé pé wọ́n fẹ́ ṣe ti ọmọ Yorùbá tó fẹ́ ṣe ti àwọn tó jọba lórí ni ìjọ mi à nílò láti lọ sí Àbújá ẹ kó darí bọ́ sílẹ̀ nígbà yìí ẹ pé àwọn journalist bójá márùn lọ́nà amúnáyé ní state kọ̀ọ̀kan bójá gbogbo kí a sọ́mọ gbogbo ọba ilẹ̀ Yorùbá pápátá já pàdé Ìbàdàn pípa yìí ti pọ̀ jù ó ti tó gẹ́ this is our message blam pam ṣe rò pé kẹ́yìn ènìyàn mọ́ játijàti tí Nàìjíríà ń ṣe ṣé wọ́n lè ṣètò lóyìnbó ìgbà tó dé pé ẹ̀yin gan lẹ̀ ń tà wá síta ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ ìgbà tó mímú ń gbà ẹ́ lọ́wọ́ arọ́bà tó lọ pé àwọn ọmọ yẹn wọ́n ń gbọ́ wọn ni nítorí ká máa wá ẹ̀rọ pọ̀ wọ́n ń gbọ́ wọn ni àwọn Fúlàní tó ti bí tó lọ pé ìsàlẹ̀ lọ́dọ̀ wa gbà náà ti bí wọn sí tí òde náà ti rí àwọn ọmọ wa tó bí sílé òyìnbó àwọn bàbá wa àwọn ìyá wa tó wà nílé òyìnbó 40 years 50 years tó dé pé gbogbo ohun tó jáde nínú wọn ìlú òyìnbó yẹn bí wọn sí àwọn yóò sọ wọn bí first citizen lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n yìí sọ fún wọn pé you are a black man go back to your country táwọn wà sọ pé Fúlàní táwọn abísọ̀dọ̀ wa tó wá dọ̀bà lé wa lórí tó tún pa àwa lórí ilẹ̀ wa. àwíwíwíwí akékèkékéké ibẹ̀ kò kàn mí lẹ́ ń pè
wípé kò kàn mí tẹ̀ ń gbà yẹn lọ́wọ́ ṣé kò ti wá kàn yín lónìí. Ọba méjì at a time in Ekiti State. It is a sad news. It is a barbaric, a disgrace to the Yoruba race. Ṣùgbọ́n àwa tá a jẹ́ ọ̀dọ́ àwíwíwíwí wọ́n ní ntọ́ mímọ́ àjẹ lóyún ọmọ tó bá jẹ́ pé majority of àwọn ọba yẹn nígbà tá a ti ń pariwo ẹ jẹ́ àlọ́ ẹ dìde this is not a country kò sálàáfíà nílùú yìí this is not a country this is a kangaroo àwọn wọ̀nyí ti sọ fún wọn pé àwọn làwọn ní orílẹ̀-èdè wọn ẹ jẹ́ àfi orílẹ̀-èdè wọn fún wọn ká padà sí orísun wọn orísun títí wa tó bá jẹ́ pé ìgbà yẹn làwọn ọba yìí ti sọ ohun tó yẹ kẹ́ ṣe bí ikú òjijì tó ń ká wọn mọ́lé ìbá má ká wọn mọ́lé ọ̀gá o ẹ̀yin one nation ọ̀gá o mo ti rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń pààyàn ni kò yé yín ni kò yé yín tó bá yé yín ẹ̀ mọ̀ wípé ìbànújẹ́ ńlá ni pé ṣé dìgbà tá a bá kú tán ṣé dìgbà tá a bá pa ọmọ Yorùbá tán kí àwọn ọba ilẹ̀ Yorùbá tó mọ̀ mo wá bí àkókò yìí rọ Gani Adams you have OPC in that ìpàwọ̀ àwa débẹ̀ àwọn ọ̀rọ̀ ọmọ Gani ni wọ́n wà Gani kẹ́ lè sọ wípé ara ó dìgbà tí Gani Adams bá fún wọn ní ọ̀dà ó dìgbà tí Gani Adams bá fún wọn ní ọ̀dà you must give them order now Gani Adams 2024 yìí ó máa le fún àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá 2024 yìí á le fún àwọn tó forúkọ Yorùbá tó fi ń gbàyè káàkiri but they did not ready to serve the Yorùbás. àwọn ọmọ ìpa ọ̀ níbi tó ti pa yẹn ní ìkọ́lé OPC Gani Adams wà ń bẹ dáadáa píṣọ tí wọ́n rí pé bọ́ọ̀lù mi ò ní problem bá ṣe píṣọ ẹ̀ wọ́n dìídì sọ fún wa pé ká lọ gba lẹ́tà lọ́wọ́ Gani Adams wá káwọn tó lè gbà so Gani Adams you must do something now or else gbẹ̀yìn bá gbọ́n bí bá bó mọ̀nà bí ọ̀pẹ̀lẹ̀ níjọ́ tí ìbínú Ọlọ́run bá dé bí májíkì ni o ní ìkórìtà tá a wà yìí somebody like me I fear nobody mo ti sọ fún ẹni ebi pa yìí lọ́rọ̀ rí lẹ́nu it is a disgrace to Ekiti people 2 hours at a time it is a disgrace big disgrace to the Yoruba race 2 hours at a time táwọn kidnapper dẹ̀ wọlé wọ́n dẹ̀ gbẹ̀mí wọn wọ́n dẹ̀ dẹ́mi wọn légbodò wọ́n ti wọ ní school ọlẹ́mùrè wọ́n ti kó àwọn èèyàn wọ́n kó àwọn student ẹ̀yin òbí ẹ̀yin ọkùnrin obìnrin abiyamọ tẹ́ ẹ̀ ń roko tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ lọ́tún lọ́sì láti pé kí ọjọ́ ọ̀la ọmọ yín ó dára láti lè jèrè ọmọ it's better you wake up now Nàìjíríà yẹ kò sí ìsinmi ní Nàìjíríà it's better you wake up now ilẹ̀ ìpọ́njú tí ìbínú Ọlọ́run wà ní Nàìjíríà under the government of Bola Ahmed Tinubu ọba méjì náà pa lẹ́kìtì talatuma ìbúra títí mọ̀ tọ́wọ́ tó fẹ́ ṣiṣẹ́ either you believe it or not they have surround all the Yoruba land tàwọn ẹ̀rí wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ bí ọlọ́pàá bá bẹ́ pàwùpàwù wọ́n máa bẹ́ wọgbó ni and I love the Nigeria police now go with what we call POS ní o bẹ̀rù ẹ o I love them tọ́ba bá pàdé wọn lọ́nà tọ́ba ti rí àwọn bọ́ọ̀sì yẹ apàdé kan wọ́n ní orí ọ̀yáyá transfer 50,000 naira yẹn ní wọ́n kí ló ń rà okay if you reach our stage we know what to buy I love them wọ́n máa ń lọ pẹ̀lú POS ni bọ́ba gbọ́ pàwùpàwù wọ́n ti bẹ́wọ̀ àwọn bẹ́rẹ̀ kan máa bẹ́wọ̀ gbó inú gbọ́dọ̀ tó máa bọ́ sọ́wọ́ and I don't blame them. A country that did not take care of you cannot use all your energy to serve it. So tẹ́ ẹ bá fẹ́ jèrè ọmọ yín it's better that you say now. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Sunday Igboho tọ́ọ̀gì ni Sunday Igboho gan lọ́lọ́run náà Sunday Igboho lọ́lọ́run gbé kalẹ̀ láti là wá lójú. Ṣé ẹ rí ohun nìkan mo ti sọ́rí pé Ọlọ́run fún Yorùbá ní ọmọ kan Ọlọ́run fún Yorùbá ní ọmọ kan pé tí Fúlàní bá gbórúkọ ẹ̀ ìbẹ̀rù máa wọnú ayé wọn ni Ọlọ́run fún Yorùbá lọ́mọ kan tí ní èyí tí alàbọ̀yẹ ní wọ́n wíkẹ́ẹ̀dì tó tọ́ta gbórúkọ ẹ̀ jìnnìjìnnì máa bò wọ́n Ọlọ́run fún Yorùbá lọ́mọ kan tó jẹ́ pé tí Boko Haram bá gbórúkọ ẹ̀ ìpayà máa mú wọn God give us a son tí Fúlàní ìjọba federal bá gbórúkọ ẹ̀ pé Ìgbòho ìbẹ̀rù máa mú wọn ni but we reject it nítorí wọn fún wa àmọ́ yìí ẹ̀ àwọn tó kágbádá kiri olókùn festival Ògún festival Ọya festival kẹ́mọ́ máa gba 200,000 naira state kọ̀ọ̀kan ẹgbẹ́dẹ̀ mú 400,000 naira wá sílé ńlá lẹ́kọ̀ọ́ káwọn máa gbà ká máa kó agbádá èmi France ọ̀la Brazil ọ̀la ọ̀túnla Germany agbádá iná náà máa kó wọ́n dẹ̀ pamọ́ Yorùbá they did not ready to fight for the Yorùbás wọ́n á dẹ̀ jáde síta àwọn olórí ogun Yorùbá ikú dẹ̀ pamọ́ Yorùbá everyday but God give us a son that have identity of the Yorùbás tí ọ̀rọ̀ Yorùbá ò jẹ́ kó sùn èyí tá a sọ̀rọ̀ last week
oní bí mo ṣe wà ń já mi bàbá Èkìtì kò mi ń gbẹ́dọ̀ sọ pé kò dùn mọ́ mi inú ni gbogbo àwọn tí mò ń gbọ́ nulẹ̀ kọ́lọ́run kó bá wa kó sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn ọba ilẹ̀ Yorùbá ká tẹ̀ gbára wa kó lọ́wọ́ àwọn ìgbèkùn nínú ìgbèkùn láwa náà bàbá Èkìtì and it's true tí ọ̀rọ̀ Yorùbá mọ mú láyé ẹ̀bí nǹkan mi bọ̀dì tí àwa Yorùbá bá máa sọ ó lé ní wọ́n ti gba 700 million wọ́n ti gbàgbé pé black check náà wá gbé fún náà wá gbé ba ní sẹ́ẹ̀lì ní Benin Republic he reject that money because of the Yorùbá pé owó tẹ ẹ gbé wá yìí kò lè ra ẹ̀mí èèyàn kan tẹ ti pa nílẹ̀ Yorùbá but we reject it kí ló ti jẹ́ pé àwa ẹni tó máa gbà wá nínú ìgbèkùn àwọn pẹ́yẹpẹ́yẹ là ń dojú ìjà kọ Sunday Igboho is our saviour ẹja jọrò ọ̀nà àbáyọ kan fún wa òun náà ní ká gba orílẹ̀-èdè wa ọ̀nà àbáyọ kan fún wa náà ní pé every one of us to say no to Nigeria finally ọba yẹn sọ wípé ó ní ìtìjú ńlá ni tá a bá rí ọba Yorùbá kan tàbá a rí àgbàlagbà Yorùbá kan tàbá a rí ọkùnrin kan obìnrin kan tó kóra rẹ̀ lọ́mọ Yorùbá tó sọ pé no sí òmìnira Yorùbá ó ní ọmọ àlè lónítọ̀ èyí ọba èyí Yorùbá là ń ṣe èdè ó lóun ò bu ẹni sọ bàbá yẹn sọ pé òun ṣetán láti kú pé I'm ready to die for the cause of the Yorùbá tàbá rí ọmọ Yorùbá kan tó ń gbọ́ àgéèsì wípé kí Yorùbá ó dá dúró ó ní ọmọ àlè ní kálọ̀ wádìí ẹ̀ dáadáa tàbá rí ọmọ Yorùbá kan tó sọ pé wọ́n ní iṣẹ́ yìí ló ti tẹ́wọ́ lọ́rùn torí pé ìjẹkújẹ tó jẹ́ bẹ́ẹ̀ ó ní ọmọ àlè ní. Under the government of Bola Ahmed Tinubu àwa ló kàn Yorùbá ló kàn ọba méjì lọ lẹ́kìtì nípa ìyà nípa ẹ̀sìn ẹ máa wo ibi tí mò ń lọ rè ohun tó ṣẹlẹ̀ lánàá you won't see any obas in Yorùbá to say anything about it you won't see any governor to say anything about it the only thing that governor Ekiti can say that àwọn we make sure the security ó kó àwọn ó mú àwọn tó ṣiṣẹ́ yẹ wọ́n àṣẹ sọ fún wa lónìí you will never see any Yorùbá politician top politician in Yorùbá land to say anything about it torí pé Fúlàní ti kó wọn láyà jẹ majority of them wá second time bí Yorùbá bá máa kú kókú ẹni àmàrí ìbá àkú ni ẹni àmàrí ìbá àkú ni táwọn sáà ti rí second time to be able to travel all over the world kí wọ́n máa fi ayé yìí sọ̀rọ̀ kẹ́yìn dẹ̀ máa jìyà let us say no to them only way the only solution the only solution to the Yorùbá problem ní kúta kúrò ní Nàìjíríà mo ti pẹ́ tí mo ti sọ wípé àgàgà ní Nàìjíríà jẹ́ lọ́rùn Yorùbá it is me and you la máa jìjàngbara yẹ láti bọ́kù lọ́rùn wa ìgbèkùn ní Nàìjíríà jẹ́ páńpẹ́ ní Nàìjíríà jẹ́ odi ní Nàìjíríà jẹ́ nínú ayé Yorùbá until we join hands together and say no to it millions of Tinubu cannot solve the problem of Nigeria they won't allow him to do it and they cannot do it gbèsè tí ń bẹ nílẹ̀ rẹpẹtẹ bí wèrè Nàìjíríà ti kú kò dẹ̀ ní yẹ kò ní dára kí Nàìjíríà kú kí Yorùbá wá bá Nàìjíríà kú á ti gbà before Nigeria let us say no to Nigeria. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.